ẹ mọ̀ tẹ́ ẹ bá gbọ́ràn tẹ́ ẹ bá ṣé dídán lèèyàn fi sọ̀rọ̀ ni wọ́n ṣépè ìran fún gbogbo yín ni. Bàbá Tibetan náà bọ́ síta ó lóun ti pẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ èmi ò rí kókó iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe èmi ò rí o ẹ keep short lórí afẹ́fẹ́ kò pọn dandan ẹ yé bá white garment lójú jẹ́ ohun tó bá ti mú kérúbù náà ló mú Sele ẹ yé bà wá lójú jẹ́ kẹ́ lọ keep short ẹ lọ wá bí jókòó sí. Hello, hi, welcome to Crossblog X TV. Please don't forget to subscribe, like and share. Drop your comment down below. Wow, lórí rògbòdìyàn tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn sí Oriyomi Hamzat àti Queen Naomi ṣílẹ̀kùnlá oríṣiríṣi àwọn wòlíì ló kàn ń jáde. Ọlọ́run kan ló mẹ́ni tó ń sìn lórílẹ̀‐èdè wa yìí o. Àwọn mọ́mí wa yìí Olúwakẹ́mi wọ́n ti jáde sórí ọ̀rọ̀ yìí pé ṣé lórí ọ̀rọ̀ yìí tí bàbá Tibetan jáde tọ́jú sọ̀rọ̀ ń pa Queen Naomi ṣílẹ̀kùnlá pé ṣé wọ́n fẹ́ káwọn kìrìsìtẹ́nì àwọn tó ń lọ Sele bọ́ṣọ ara ọṣọ sùtánà lẹ̀ ní pé torí nǹkan tó yẹ kán fojú ṣọ́ gan-an nípa ọ̀rọ̀ Ọlọ́run ò fojú ṣọ́. Wọ́n tún sọ nípa máàní tó náà ò rí òrùn, àṣírí ìràwọ̀ tó náà ò rí òrùn kìnnìkan Oríyọmí gbé ẹ̀rí wá sí àgídìgbò gbogbo ìyẹn màmá Olúwakẹ́mi láti máa sọ fún wa ní pé gbogbo ìlànà kérúbù ò gba gbogbo nǹkan tó ń ṣe yìí kí ibo ni gbogbo ìyẹn ń lọ. ẹ jọ̀ọ́ ẹ drop comment ẹ like and share ẹ gbọ́ látẹnu màmá wa Olúwakẹ́mi. ẹni tó ń jẹ́ ẹ̀rí ayérayé Kristi ni Kristi ò dẹ̀ ń gbénú pákó mọ́ bóyá ò dá o bíbélì tí yín ò yé yín Jésù Kristi tó ń jẹ́ ẹ̀rí ò gbénú pákó mọ́ kì í ṣe léyìí tẹ̀ ń fọwọ́ tì gírí mọ́ ó ti jáde kó nu pákó tipẹ́tipẹ́ ẹ̀rí ni ọjọ́ tó ti gbẹ́rìí tó ti ṣìṣe tó ti lọ gbẹ́rìí sí kinní kan lẹ̀rí lòun ti mọ̀ irọ́ lẹ pa kẹlọ kóra yín sọ̀hún èyí tí àwọn ọmọ sẹ́ráfù yín tí wọ́n lọ ń tú kọ́ kí ló ṣẹlẹ̀ sọmọ sẹ́ráfù tó lọ tú àdàbà Síónì wà ń bì náà ṣe bí gbogbo wọn ló lọ tú ẹ̀rí kan àmọ́ tán bá nínú ẹ̀rí kí ló ṣàdàbà Síónì kí ló dé tí ẹ̀rí yín ò padà bá Síónì kó rán lẹ́wọ̀n. Mo béèrè alágẹ̀ẹ́ta tó lọ gbé oníkẹ́ẹ̀gì kí ló ṣẹlẹ̀ àwọn tó lọ tú oníkẹ́ẹ̀gì kí ló dé tí ẹ̀rí yín ò lọ gbé wọn. Oníranù adójútì ni ọmọ ẹ jẹ́ lọ mọ́ṣì kúrò ẹ lọ bọ́sọ àdúrà lẹ̀ bí ò bá wọ̀ fún yín ẹ yọ kérúbù àti séráfù kúrò nínú ìṣẹ̀sìn yín ẹ má bàa jìyà ẹ jẹ́ kán máa kó ẹrẹ̀ báyàn àwọn máa lè dédé. Látijọ́ tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ìkan náà gbé dàda lórí jìbìnì ó ní ṣe náà fi ṣẹbọ o Queen Naomi ni o èyí Tibetan náà bọ́ta wọ́n fi ṣẹbọ ni o wọ́n fi rúbọ àmàlà ni o wọ́n fi ṣẹbọ ni o mi ìmọ̀jọ́ tẹ́ ẹ fẹ́ gbọ́n ìran burúkú á máa wá síwájú yín èmi wo ló ń gbénu yín gẹ̀ èmi wo ló ń lò yín ta ló ń fi hàn yín ṣó o dẹ́mi Kristi mọ̀ yàtọ̀ sẹ́mi ẹ̀mí búburú ìjẹ́ ìmọ̀rú ẹ̀mí tó ń fi hàn yín ṣé ẹ wádìí ẹ̀ ìwọ wo ló ń bá mi sọ̀rọ̀ ìjọ ní ẹ̀mí ìdá ẹ̀mí yàtọ̀ bí ẹ̀mí kan wà ẹ̀mí tó rántí wípé ẹ̀mí méjì ló ń bá wa rìn ṣé kìí ṣe tèṣù ló ń fi hàn yín ẹ̀yin orí nǹkan rẹ láyé yín kó wá sí ìmúṣẹ ìjọ ẹ bá ti rí ìran bilẹ̀ ti máa gbàdúrà àti kí ìran bí yín wá sí ìmúṣẹ gbogbo yín tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní lọ láì jìyà gbogbo ẹ̀yin tẹ̀ ń rí ìran bí tẹ̀lẹ̀ máa dúró ti wípé kí ìran bí ṣẹ ìran bí òní kò lé yín kí ló dé tító bẹ́ẹ̀ wọ́n ń pè yín ní abì onífúnra ìrà kí ló dé tẹ̀ pa fún yín mọ́ ṣé dídán lèèyàn fi ń sọ̀rọ̀ ni ẹ̀ẹ́dẹ̀gbẹ́nu yín dákẹ́ ẹni tó ṣiṣẹ́ kérúbù àti séráfù sílẹ̀ tó bá jẹ́ bó ṣe ṣẹ́ sílẹ̀ rẹ́ sí àwọn ènìyàn máa sìn níbẹ̀. Mo béèrè tó bá jẹ́ ṣe ló sọ wípé òjò máa rọ̀ tó jò dẹ̀ rọ̀ ó sọ̀rọ̀ gbogbo ẹ̀ ọ̀rọ̀ tí bàbá Mósè sọ kán ní kò sí kankan tó wá sí ìmúṣẹ ṣé èèyàn máa tẹ̀lé bàbá Mósè Orímọládé. Mo béèrè ṣé á wu ènìyàn lónìí láti máa wọṣọ àdúrà ẹjọ́ ẹ bọ́ sórí afẹ́fẹ́ ẹ máa sọ̀rọ̀ dandan lẹ́nu wọ́n ṣépè ìran fún yín ni àwọn fi ṣe yín wọ́n ní tẹ́ ẹ bá sọ ìran ẹ̀ ní jẹun ni ẹ̀ẹ́dẹ̀gbá kó lọ
ẹ lọ máa tukọ̀ mẹ́ àwọn olè dédé ohun tó máa jẹ náà ń wá kiri. ẹ má bà kérúbù àti séráfù lójú jẹ́ enough is enough fún yín, mo sọ fún yín. Gbogbo rándanrandan tí gbogbo yín ṣe lórí TikTok yẹn àtẹ̀yí tẹ̀ wá sọ lórí afẹ́fẹ́ yẹn, ẹ stop orí burúkú tẹ̀ ń ṣe yẹn. Ọmọ àlè òun ò rọrùn o, òun ò rọrùn bọ̀ orí fóònù ẹni tó ń gbàwẹ̀ rí fóònù ó wá ṣe láìfù. Májẹ̀mú náà nìyẹn àbí májẹ̀mú bó ṣe ń ṣe májẹ̀mú náà nìyẹn. Constitution tó gbé májẹ̀mú sílẹ̀ fún yín nínú séráfù gan gbé jáde. Ẹ̀rí burú ẹ̀rí onígi yín ẹ̀rí oníkẹ́gì tẹ́ ń pé kiri ẹ̀rí olúgbohùn tẹ́ gbé sínú ẹ̀rí yín tó ń gbẹ̀jẹ̀ ẹ̀rí yín tó ń gbo tó jì yín mọ omi tó jí ẹ̀jẹ̀ ló máa ń gbà yẹn. Ẹ mú constitution yẹn jáde nínú kérúbù àti séráfù wípé ẹ̀rí tiwa yìí o wọ́n lè jẹ́ agbọ́dọ̀ pẹran síwájú ẹ̀ ni. Níbo ló wà nínú sẹ́ẹ̀sì sí anes? Níbo ló wà nínú ètò bàbá Mósè Orímọládé? Ẹ̀yin adójútì ni ọmọ játijàti yìí. Ó bù sí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òṣì lẹ́nu torí bẹ́ẹ̀ ló jẹ́ orógun kinní kan ṣe bọ́dún náà rè wọ́n ti fi ṣẹ̀sín. Gbogbo ẹ̀yin náà wọ́n máa fi yín ṣẹ̀sín ni. Ẹ ní lọ láì jìyà gbogbo ẹ̀yin ẹlẹ́sìn olórí burúkú ẹlẹ́rìí òṣì yẹn. Amúnibú ni ẹran bí yẹ. Àwọn ọmọ àlè yín tó kó kẹ́gì sínú ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí kẹ́gì? Ṣé ara ẹ̀rí yín náà nìyẹn? Mo béèrè ara ẹ̀rí oníkẹ́gì nìyẹn? Ẹ̀rí eléré, ẹ̀rí oní àgé, ẹ̀rí ológbohùn, ẹ̀rí tó mùjẹ àbí? Ṣé Jésù Kristi nìyẹn? Jésù ló mùjẹ, Jésù ló ní ẹ máa pẹran sídìí ẹ̀rí hùn àbí ta náà ń pè lẹ́rìí? Ìfọ́jú ọkàn wà nínú yín ẹ mọ̀. Tẹ́ ẹ bá gbọ́ràn ṣé dídán lèèyàn fi sọ̀rọ̀ ni. Wọ́n ṣépè ìran fún gbogbo yín ni. Bàbá Tibetan náà bọ́ síta ó lóun ti pẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́. Èmi ò rí kókó iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe. Èmi ò rí o. Ẹ keep short lórí afẹ́fẹ́ kò pọn dandan. Ẹ yé bá white garment lójú jẹ́. Ohun tó bá ti mú kérúbù náà ló mú Sele. Ẹ yé bà wá lójú jẹ́ kẹ́ lọ keep short. Ẹ lọ wábi jókòó sí. Ẹ lọ wábi jókòó sí táwọn Sele ò bá lè kọ́ṣọ́ yín. Ẹ lọ sit down. Wọ́n ṣépè ìran fún yín ni. Kí ló dé tító bẹ́ẹ̀? Bẹ́lẹ̀ wọ́n máa jáde fòrò báyìí ni. Wọ́n jáde fòrò báyìí ni. Wọ́n ríran ṣáájú ìran tiwọn. Kí nǹkan ti ṣẹlẹ̀ pé báyìí lolúwa wí olúwa sọ̀rọ̀ báyìí fún mi. Tó o bá wádìí gbọ́ wọ́n á tún máa gbéraga. Ìdánilẹ́kọ̀ọ́ mo sọ fún yín kò sí ni tó o bá ti fi ìgbéraga sọ ìran kò ní ṣẹ. O lè rí ṣùgbọ́n má gbéraga. O gbọ́dọ̀ kọ́ṣàn láti sọ ìran jáde torí ìwọ kọ́ lọ́lọ́run. Ọlọ́run lè fi hàn ẹ́ tó o bá ti rí ẹ wípé ọkàn ìgbéraga ló fi gbé ìran sílẹ̀ ó máa yí padà. Ṣé o mọnú Ọlọ́run? Ó ní ògo mi lèmi kì yóò fi fún ẹlòmíràn. Tó bá ti mọ̀ wípé ìwọ ló fẹ́ gbògo yẹn bàbá mi á jẹ́ kójú tì ọ́. Àwọn aláìlẹ́kọ̀ọ́ ètò burúkú náà mọ̀ wọn ní ká wá wàásù wọn ìwàásù tí wọn mọ Bíbélì dáàrin débi wọn wàásù àfètò. Bẹ́ẹ̀ ṣe máa gbẹ́yẹlé bẹ́ẹ̀ ṣe máa gbórí àkùkọ òun la máa bá lọ́wọ́ wọn. Àwọn àgé àti tẹ̀sbíù. Ẹ lọ jókòó ara yín o ẹ̀yin wòlíì ìwọ́rọ̀ yẹn. Tí ẹ bá fẹ́ jẹ́ kí ìpè dágbére fún yín, tí ẹ bá jẹ́ pé kí Orímọládé kó fi gbogbo yín ṣẹ̀sín ní kọ̀ọ̀kan kẹ́ tó kú, tí ẹ bá fẹ́ ráre kú, tẹ́ ẹ bá tún fi àbàwọ́n kan bá sí àná tí gbogbo ayé tó bá tún sọ̀rọ̀ lórí pé àwọn kérúbù yẹn ni bí gbogbo yín kó kù ìṣẹ́jú kan tẹ́ ẹ máa jáde láyé gbogbo yín máa ráre kú ni. Ẹ máa ráre kú ni. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ bàbá Mósè gbé sílẹ̀ ẹ rí dáadáa láti mọ́lé àfihàn dandan orí burúkú tí ò tẹ́ gbọ́ létí ẹ máa ráre kú ni o. Àdàbí ni mo máa lò fún yín.